nǹkan tí mo fi ṣe sùúrù òun ni pé wọ́n fẹ́ gbé lọ sí ìjà ẹ̀sìn àní ìjà ẹ̀sìn ìbẹ̀rẹ̀ la máa ń mọ àmọ́ ló ṣe máa parí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìmáàmù yìí sọ ó dùn mí dé egungun ọmọ kọjá kẹ́nà ni ìbá ní kò dùn mí àti February ló ti ń sọ o November la mú yìí o 3 weeks ago lè ṣì sọ pé èmi ọmọ aláìjọbẹ̀ ni o at my age at the level where I am in my life ó sọ wípé ọba kọ́ ló ń fi ìmáàmù jẹ mi ò ní wà lẹ́yìn ẹ̀ kó máa kírun láìláì mo lè kírun mi ò lè gbà mo lè ìmáàmù wà níbí o tayàn òun lè kírun o òun lè lead irun o kí n wà lẹ́yìn ẹ̀ o bọ́ mi ò lè wà lẹ́yìn taliat gòsì rẹ̀ àlùfáà mùsùlùmí lòun àlùfáà kìrìsìtẹ́nì 31 years mo fi ṣe pásítọ̀ so tó bá yọ 31 years lọ́jọ́ orí ẹ̀ pátá ló sì ń wọ̀ káàkiri ìlú nígbà tí ó nígbà. ìrìn àjò tó mìíràn níjọ́sí erípa ẹ̀ náà la tún tọ̀ wá nǹkan méjì ló ń dayé rú lóyè òde òní gbogbo bí Ọlọ́run bá fi ọlá sí kéèyàn fi ọlá síbẹ̀ ni béèyàn ò bá ti gbà pọ́lọ́ ń fọlá síbi tọ́lọ́ ń fọlá sí èyí ó kàn máa dààmú ni Qur'an sọ fún wa pé man a'rada ani dhikri fa inna lahu ma'ishatan danka ẹnikẹ́ni tó bá lóhùn á kúrò lórí bíran tí Qur'an tèmi Ọlọ́run gbé kalẹ̀ mo ṣe ní ká ẹ tó nǹkan ẹni tó bá lóhùn ó tó sọ́nà àbòmíì ayé ò nira fún tọ̀hún ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ wípé social media náà fi ń dájọ́ láyé òde òní ẹgbẹ̀rún social media kò dájọ́ téèyàn ò bá ti tọ́ bó ṣe yẹ kó tọ́ bí èèyàn bá jágbàlagbà tí ò bá ní sùúrù níbi táyé dàrú dé yìí kọ́mẹ̀ntì orí social media gan ó tó dàyàn lórí rú àmẹ́ni tó bá jẹ́ni tó ní làákàyè tọ́lọ́ndẹ̀ fún ní shock absorber yóò máa fi ọgbọ́n tò ìgbésí ayé ẹ̀ bí bàbá wa kábíyèsí Ṣọ̀ún bí wọ́n ṣe ń fi ọgbọ́n tò ayé wọn. tó bá jẹ́ wípé ọ̀pọ̀ nǹkan tẹ́lòmíì ti fẹnu sọ lórí íńtánẹ́ẹ̀tì ni ẹlòmíì ò fẹ́ lè rí àwọn tí wọ́n bá tán wá lórí irú ọ̀rọ̀ yìí tí ó fẹ́ lè sọ pé ẹ má jẹ́ nìkan kan wọ bí ẹ jáde ètí mo gbọ́ ìtógẹ́ àmọ́ síbẹ̀ ẹ tún rẹ̀ ra yín lẹ̀ fọlọ́hún ẹ travel látàárọ̀ ẹ sọ pé ń lọ rest nílé bẹ́ẹ̀ ṣe ń délé tẹ̀ ń rest ńlá ń pè yín pé kábíyèsí ẹ dákun ẹ yọ̀dá fún wa lálẹ́ yìí ẹ dẹ̀ tún fi àyè yẹn lẹ̀ fún Ọlọ́run ẹ tijú Ọlọ́run ẹ tijú gbogbo àwọn bàbá tó rán wa wá àdúpẹ́ lọ́wọ́ yín o Olúwa náà ó máa dúpẹ́ fún yín jù bẹ́ẹ̀ lọ. àwa lórí pé bí nínú Qur'an àwọn ìtàn pọ̀ nínú Qur'an tó jọ tinú Bíbélì náà nígbà tí Yusuf alayhi salam tán pè ní Jósẹ́fù nínú Bíbélì nígbà táwọn ọmọ ìyá ẹ̀ tán parọ́ mọ́ wípé ó ti sọnù ìkókó pàjẹ́ àyà kan wà nínú Al-Qur'an tí bàbá yẹn sọ fáwọn ọmọ ẹ̀ yìí pé la tayhasu min rawhillah ẹ má jákàn níbi ìkẹ́ Ọlọ́run ẹ tún wá Yúsùfù lọ ẹ má jákàn níbi ìkẹ́ Ọlọ́run gbogbo tí ń jẹ́ mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ ìyá wa ni wọ́n gbogbo tí ń jẹ́ Christianity ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ ìyá wa náà lù ni wọ́n òdodo ní nǹkan tí àwa bá wá lórí òdodo náà la sì dúró lé a sì ń ṣàdéhùn fún yín pé gbogbo tó bá jẹ mọ́ ìwọ̀ yín gẹ́gẹ́ bí ọba àní Ferrari kábíyèsí. Number 1 ilé ayilara àwọn ọlọ́gbẹ́milé nínú wàhálà tí mo wà ní àsọba wọn wá bá mi ní wípé ìmáàmù ń ṣọmọlé àwọn mi ò tí ì jókòó dáadáa tí wọ́n fi gbé wá bá mi mo jẹ́ ṣe investigation tèmi last conversation tí mo ní pẹ̀lú imam nínú yàrá yẹn ni òun àti ìyálóde wa wà níbẹ̀ àti inú rẹ̀ gbogbo oníkàlẹ̀ wà níbẹ̀ àti Isiaka
Isiaka yẹn ló pè ní mọ́gàjí ẹ̀. Àwọn mo fẹ́ dé ní ọjọ́ Monday ó pè mí ní wípé Monday máa ti pẹ́ jù mo ní Èkó ni mo wà mo ṣáà sọ pé imam ló ń pè mí nítorí ẹ̀ mo dé ní ọjọ́ Sunday mo dẹ̀ ṣe wọ̀lú ni mo pè mo ní kó pàdé mi láàfin mo dẹ̀ sọ nǹkan kan fún níjọ́ yẹn tó yẹ pé n bá ròyìn ìsìn ìpínlẹ̀ oníṣẹ́ ọ̀rọ̀ tó yẹ kí n sọ mo sọ fún mo ní kò sẹ́ni tó máa yọ ẹ̀ as imam go and sow the seed of doubt sí máìndì mo ń sọ ilé publicly sí ni o kò yẹ kí n sọ mo sọ fún nítorí bíṣọ̀bù síbẹ̀ ni wọ́n ní mò ń bá àwọn mùsùlùmí jà ṣé kí ni mo fẹ́ ṣe ta ló ti gbọ́ pé mo preach láti 1 year tí mo ti débì kò sí mo ń lọ chọ́ọ̀chì tèmi ọkàn mi àti Ọlọ́run mi ni kí ló kàn mí 31 years mo fi ṣàlùfà tọ́lọ́run tó sọ pé kí n wá jọba tọ́lọ́run bá fẹ́ kí n continue lọ́nà àlùfà ṣáà á ní kí n wá jọba ni kò ní sọ bẹ́ẹ̀ Ọlọ́run ló sọ fún mi pé ìdí ta fi bí mi rèé òun ló jẹ́ ń wà ìbá Amẹ́ríkà ni mo wà I've been abroad for 30 years mo fi gbé ìlú òyìnbó náà so kí ni eléyìí tó ń sọ èmi ò já ìjà ìsìn o màmá tó jẹ́ bí bàbá mi mo ti sọ títí Muslim ni ní ilé kápẹ́ walking distance ní síbi màmá tó bí bàbá mi tí mo fi jọba Muslim ni kò sí nǹkan kan ilé Láòyè tí mo ti wá ẹ bá kó èèyàn 10 sílẹ̀ 9 ni wọn Muslim ni wọn kí ló wá kàn mí ṣé máa bá fámìlì mi jà ni so gbogbo ilé ìtẹ̀ ń gbọ́ kò sí irọ́ ní gbogbo ọ̀dọ̀ social media yẹn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ọba ni mo wá jẹ lórí Christian Muslim àti oníṣẹ̀ṣe mo jẹ́ ń sọ ìtẹ́tajókòó léyìí kò ń ṣe ìtẹ́ Muslim ìtẹ́ àwọn oníṣẹ̀ṣe ni ẹni tó àwọn tó tẹ̀ lóyè oníṣẹ̀ṣe ni wọ́n àwọn ò dẹ̀ bá wa jà wọn ò bá wa jà wọn ò bú wa wọn ò ṣe nǹkan kan tó bá ń ṣe kí ni wọn máa ń jókòó síbẹ̀ tó bá ń ṣe ọdún wọn Ṣàngó gbogbo máa jókòó kí ni máa ṣe àwọn sọ wípé èmi làwọn ròyìn pé ìgbà tí mo jọba wípé mi ò ní jẹ́ káwọn ṣe ìṣẹ̀ṣe àwọn ni wọ́n sọ fún mi wípé àwọn ò mọ̀ pé máa jókòó pẹ̀lú àwọn wọ́n ń ṣòro kí ló kàn mí jẹ́bẹ́ ṣe nǹkan tó wù yín I won't convert to traditionalist I won't convert to Muslim I'm a Christian so kí ló kàn mí everybody ṣe tiẹ̀ nǹkan tí mo fi ṣe sùúrù òun ni pé wọ́n fẹ́ gbé lọ sí ìjà ẹ̀sìn àní ìjà ẹ̀sìn ìbẹ̀rẹ̀ ẹ̀ la máa ń mọ àmọ́ ló ṣe máa parí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìmáàmù yìí sọ ó dùn mí dé egungun ẹ̀mú kọjá kẹ́nà ni ìbá ní kò dùn mí àti February ló ti ń sọ o November la mú yìí o 3 weeks ago ló sì sọ pé èmi ọmọ aláìjọbẹ̀rí o at my age at the level where I am in my life àbá ìgbà tí wọ́n bí ni mo jáde University of Ife 1982 ni mo jáde University of Ife 1986 87 ni mo kúrò ní mo ṣe masters ní UI ó wá ń pè mí pé èmi ọmọ aláìjọbẹ̀rí tó ń jápò sáyà tí bá ní kò dùn mí irọ́ ni mo pa ọ́ bọ́ kí ni mo fẹ́ ṣe kò sí nígbà tá a fẹ́ kí ìlú wa dàrú nǹkan tó fẹ́ nìyẹn èmi ò dẹ̀ ní fún wọn ṣe I'm not going to allow it wọ́n ń gbé placard wípé pastor fẹ́ yọ imam wọ́n ní kí ni ọ̀rọ̀ ṣé mo fẹ́ fi bishop síbẹ̀ ni àwọn òpònú tí wọ́n lọ́gbọ́n lórí ṣé Gabriel mo fẹ́ fi síbẹ̀ ni àbí kíní ìjọ tọkùnrin yẹn wa mo ní tó bá sold out nobody will remove you that's the last time tèmi àti ẹjọ jókòó tájọ sọ̀rọ̀ Isaac yẹn wà pẹ̀lú ẹ Isaac yẹn ni mo pè padà
ìmáàmù jáde mo ní Isaac padà wá mo ní ẹ lọ help ìmáàmù ẹ lọ help ẹ mo ní kò understand nǹkan tó ń ṣẹlẹ̀ mo sọ fún Isaac mo ní kò understand nǹkan tó ń ṣẹlẹ̀ ó sọ yí pé àwọn family pé tóun bá fún un 20 million gbogbo wàhálà yẹn á tán mo lọkùnrin yóò understand ọ̀rọ̀ owó kọ́ leléyìí go and prove yourself that's what you need nǹkan tí mo sọ fún mi yẹn mo ní go and prove yourself the next thing tí mo find out ní kó gbé mi lọ court so first one ó ní láti prove pé ọmọlé ayilara lòun táwọn yẹn dẹ́gbà pé ọmọlé àwọn second one ó sọ wípé ọba kọ́ ló ń fi ìmáàmù jẹ so a láti dúró kí ilé ẹjọ́ tó wọ́dà nítorí yẹn náà ló gbé lọ sílé ẹjọ́ a láti dúró the third one yeah mo ti gbórúkọ wọn and the third thing wípé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí ṣé rí ẹjẹ́ ìwà sọ kankan fún yín o òótọ́ lẹ fẹ́ gbọ́ yìí o nítorí eminent people lẹ́yìn tẹ́ wá yìí o ṣé rí number 3 yẹn kò ní nìkan mi wẹ́dà ọba ló ní mọ́ṣáláṣí ọ̀nà kò sí nǹkan tó kọ́ mi torí mi ò lọ mọ́ṣáláṣí lọ kírun but tí n bá jà fún wa nítorí mo jẹ́ kristẹni bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ òkú ọ̀run ó ṣòro mú lọ oko àárọ̀ tó bá fi síwájú wọ́n ní o fẹ́ kó máa bẹ́ ẹ gbọ́nrin tó bá fi sẹ́yìn wọ́n ní o fẹ́ kí ìkòkò pa ni so kò sí nǹkan téèyàn lè ṣe so tí má ní mi ò yà sí ipò ọba kọ́ ló ń fi ìmáàmù jẹ ṣé mò ń fi bíṣọ̀bù jẹ ni kò sí ìdí mo fi jẹ kí àwọn kọ́ máa ẹni nǹkan tó bá ń wọ̀n kọ́ máa ṣe tó bá ní ọba kọ́ lọ́dún mọ́ṣáláṣí kí ló kàn mí kò sí nǹkan tó kàn mí but tí n bá ṣe irú ẹ̀ àwọn fámìlì mi wá sọ pé ìgbà tó dórí tèmi nítorí mo jẹ́ kristẹni ni mo ṣe fún wọn ní mọ́ṣáláṣí tí mi ò kọ́ bí ara sí. so ọ̀rọ̀ mẹ́ta yẹn kò sí bàtà fẹ́ ṣe ń pa ẹ̀ tẹ́rí tèbú yẹn ṣé ìbùnú so ni ṣé èèyàn wá sọ fún mi pé mi ò ń ṣe ọmọ aláìjọbẹ̀rí ni ní at this time kí ó rárá affect mi kò lè affect mi ọ̀nà tí mo ní ó jù yẹn lọ àtọ̀ nobody in this world again can define the honour God has given to me kò sí àbí kò sí nǹkan tí wọ́n lè jẹ l'Ógbómọ̀ṣọ́ tó ju Ṣọ̀ún lọ mo dẹ̀ ti jẹ́ tí èèyàn kan wá sọ fún mi pé ọmọ aláìjọbẹ̀rí kò sí ìkòyí ò lè define me kò sí kò lè define me mo ti lọ́lá kí tó débì ipò yìí kọ́ ló fún mi lọ́lá no mo ti lọ́lá kí tó débì mo ti lówó kí tó débì omi ti wà lákùrọ̀ kójò tó rọ̀ so ọ̀rọ̀ mẹ́ta yẹn tẹ́ bá ń wá solution o aláṣẹ wá solution sí eléyìí tó ṣe pàtàkì jù òun ní ilé ayilara òun ló ṣe pàtàkì jù èmi ò fẹ́ sọ findings tèmi nítorí mo fẹ́ kẹ́ lọ find out fúnra yín I understand the other thing our in court wọ́n ti sọ pé December 12 ni wọ́n máa bẹ̀rẹ̀ lọ́ máa hear ẹjọ́ yẹn and nǹkan tó sọ ní pé Ṣọ̀ún kọ́ ló ń fòun jẹ tí adájọ́ bá sọ pé Ṣọ̀ún kọ́ ló fi jẹ ṣáà pé kò sí wàhálà fún mi kò sí ẹ̀yin lẹ́ni ìmáàmù mi kọ́ mo ní
mi ò ní wà lẹ́yìn ẹ̀ kó máa kírun lórí àláìláì kò lè kírun mi ò lè gbà ó lè ìmáàmù wà níbí o tayàn òun lè kírun o òun lè lídìí irun o kí n wà lẹ́yìn ẹ̀ o bọ́ mi ò lè wà lẹ́yìn taliat gòsì ìyẹn ti kọjá ìyẹn ò ní mi ò ní wà lẹ́yìn ẹ̀ kò sí kó máa kí eruku máa yọ lẹ́nu ẹ̀ kò sí ìgbàdúrà mi. So àwọn those points àwọn nǹkan tèmi kàn fẹ́ kí a note nìyẹn wípé those 3 points are what I think you should find resolution to. I understand. Family Ayilara. Ṣọ̀ún kọ́ ló ń fi ìmáàmù jẹ. Ṣọ̀ún kọ́ ló ní mosque. Ṣé ẹ rí number 2 and 3? Tí n bá sọ pé kò sí nǹkan tó kàn mí. Wọ́n á sọ pé nǹkan tí wọ́n fẹ́ kí Kristẹni jẹ náà nìyẹn. Family mi 9 out of 10 Mùsùlùmí ni wọ́n. Wọ́n tiẹ̀ nígbà. Ìgbégbà tó wá dórí mi ni mo á gbé mọ́ṣáláṣí sílẹ̀. So èmi ò mọ́lẹ́ṣẹ́ máa ṣẹ́ṣá. You understand? Mo kàn ní kí n sọ fún yín ni o. I understand. Let's try. And I'm very serious o. I'm extremely serious. You understand? So, but ṣe mọ̀ pé tó bá withdraw case number 2 and 3 ó ti forí ṣọpọ́n nìyẹn kò sí need for it again because nǹkan tó challenge nìyẹn. So if he says it's not more challenging it àbọ̀rọ̀ mi ò yé yín sà ṣe mọ̀ pé kò wà. Tó bá withdraw 2 and 3 kò yẹ mọ̀ tó bá challenge yẹn so it remains only number 1 the family Ayilara kò lè jù yẹn lọ. Mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ mi yé yín sà. Yeah, so number 2 and 3 court ta lọ court ló máa resolve yẹn but jẹ́ àwọn tó bá withdraw case ẹ̀ ní court number 2 and 3 kò wà valid mọ́ nítorí nǹkan tó sọ nìyẹn so ó remain only 1 are you from Ayilara and it's for him to prove it nítorí òun ní gbogbo wàhálà yìí o I'm telling you ebi ọmọ nǹkan táwọn ìmáàmù sọ fún yín o but that is the bone of ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn o family Ayilara kò jù yẹn lọ nítorí mi ò mọ nǹkan mi o tí bá ní mo mọ nǹkan mi irọ́ mo pa ìyẹn lèmi mọ̀ èyí torí ìyẹn la Ayilara gbé wá bá mi so yeah. Láti lè sọ pé ọba kọ́ ni ó fi òun jẹ lèmọ́mù ó rújú púpọ̀ nítorí pé ó ṣojú gbogbo wa adẹ̀wà ní ibẹ̀ so ààfin Ṣọ̀ún ni a ti wé láwàní ní ìjọ náà so kí Ọlọ́run kó wọlé àjọ kan Ọlọ́run Olúwa má yẹ àga yìí ní ìdí o torí pé dákun ni ló ràn Ọlọ́run dákun ló ràn Ọlọ́run ẹnìkan ò lè ṣàyàgbàǹgbà sọ́lọ́run pé mo yẹ ṣàyàgbàǹgbà yìí ohun tí n bá fẹ́ ni ó ṣe rárá o àwọn tó ń ṣe tiẹ̀ lọ́wọ́ gan wọ́n sì ń sunkún pé Ọlọ́run o má ṣe mí o torí gbogbo ara ní ń bẹ lọ́dọ̀ Ọlọ́run o a bẹ Ọlọ́run pé Olúwa má yẹ àga náà ní ìdí o ọlá àjọkan Ọlọ́run ọlá Al-Qur'an ọlá àwọn ẹni ẹ̀ níwájú Ọlọ́run lẹ́ẹ̀kan sí ní orúkọ gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá a dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín pẹ̀lú àwọn àlàyé àti àwọn ọ̀rọ̀ olówó iyebíye èyí tí ẹ bá wa sọ yìí Olúwa kó wa dúró tì kó sì má padà lẹ́yìn yín o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Gbogbo alápapọ̀ á wá kí kábíyèsí bá a ti máa ń kí kábíyèsí ilẹ̀ Yorùbá ẹni tí kì í bá wá ń ṣe Yorùbá ó lè jókòó kó má kí kábíyèsí o àmọ́ wọn tá a jẹ́ ọmọ Yorùbá á kí kábíyèsí ọba Ṣọ̀ún ọba ọlọ́ọ̀gá.